bọ̀ mi ò tí ì sọ o bọ̀ mo ń sọ torí mi ò tí ì rí iṣẹ́ yẹn mo ń wá kiri ọ̀fẹ́ tó máa gbé mi láti yàrá tí mo wà yìí sínú pálọ̀ mo lè ta gbogbo ilé mi torí tiẹ̀ torí tẹ experiment I can sell all my property because of experiment to know the reality of things láti mọ òtítọ́ I can sell anything mo lè di ẹni tó ń fẹsẹ̀ rìn torí ti experiment because when I get the reality when I get the key I have everything ṣe èmi ló máa lóògùn ọ̀fẹ́ lọ́wọ́ ẹ̀sìn kí Tinubu fẹ́ aṣọ oògùn ọ̀fẹ́ lọ́wọ́ mi ó máa ta sọ̀rọ̀ kí tó fún gbogbo owó subsidy tó ti ń pa látijọ́ yìí ló máa fi rà tí máa sọ pé Tinubu wò mí o ní báyìí o Èkó ni mo wà o wò máa rí mi lọ́fíìsì ẹ̀ ń sìn o gbígì má sí hello Donald Trump tó bá fẹ́ wá sí Nàìjíríà kí ló máa gbé aeroplane by 2 minutes I will be in your office now what ó fẹ́ gbé mi ìrìn àjò wá gbogbo àwọn sójà ìlú òyìnbó ló máa bẹ́rí fún mi wọn bí wọn kú lẹ́sọ̀ yìí kí la à ń sọ̀rọ̀ nípa authority wọ́n ń sọ̀rọ̀ nípa kẹ́nìkan power jẹ̀kọ̀jẹ̀kọ̀ power tẹ̀sí máa lọ máa gbébọn tẹ̀sí máa lọ máa jókòó ti bọ́ǹbù tẹ̀sí máa direct authority ni tó oògùn ọ̀fẹ́ bá wà ẹ wá sọ pé ká máa ṣiṣẹ́ nídìí àkàṣiṣẹ́ mọ́ a máa sọ àwọn òyìnbó dẹrú kí la fẹ́ fi ṣẹ́ sí èlò náà ta mọ́tò fún yín mọ́tò rádaràdá tẹ́ máa wà lọ tó máa kán tí táyà ilé ìfòyọ́ ní títì èlò náà ta Ferrari èlò náà tó ta Bugatti èlò náà ta aeroplane èlò ní maintenance aeroplane níbi tí mo wà ní ìsìn kíkan gbéra kíkan land sí ọ̀dọ̀ ìyàwó mi sí ìdòlá Amẹ́ríkà àwọn ọ̀fẹ́ jẹ̀kọ irọ́ báyé wọn jẹ́ ọ̀fẹ́ kan wà wọ́n sì gbá wọn ṣàwo wọ́n sì kókó bàbá ẹ̀ sásùn ìyẹn ni babaláwo ń wọ mọ́tò kiri títì ìyẹn ni babaláwo ń gbọ́kadà kiri ẹ máa tanra yín nǹkan tó bá wà làwa ń wà nǹkan tí ò bá sí a máa sọ fún ayé pé eléyìí ò sí wọn purọ́ ni àti gẹ́ẹ̀tì kan sìn mo dẹ̀ ti sọ fún ayé ìwọ tó bá ti rẹ́dì wọ́n díẹ̀ mi wá 08134276756 sọ ìṣòro ẹ tó bá yẹ pé nǹkan tí wọ́n lè yanjú màá sọ fún ẹ tó bá yẹ pé wọn ò tí ì ṣiṣẹ́ débẹ̀ màá sọ fún ẹ ọ̀ wá san 100k mi kí tó gbéra mo lè má mú ẹ lọ fúnra mi màá send nọ́mbà yẹn kan fún ẹ tó máa mú ẹ lọ because táàmù tí wọ́n fẹ́ wá mo ti lè wà nínú igbó kan mo ti lè wà nílùú míì kí n máa gbá research kiri láti mọ reality kí ni Yorùbá ní gangan kí la ní irú oògùn àdáwọn tó ń sọ yẹn I never believe in it because I never confirm it ẹsẹ oògùn kí gbẹ́ fèèyàn ẹ̀ sí báyìí ṣe tó fẹ́ sáà bó ṣe máa sáà nìyẹn all those things all those àwọn ọpọlọ màgàmágà I don't believe in those things man when you want to confirm oògùn kígbẹ́ for me àbí kò yẹ fi para ajá ká fi oògùn ká dìímọ̀ ara ajá ká ṣe experiment gidi ká wá àdá tó mú a sọ pé ògún yèyè pa kí ajá dúró kí iṣẹ́ pé èwo ni wọ́n ṣe oògùn kínní lóko ṣé ẹ tó fẹ́ sá ẹ bó ṣe máa ṣèrè àbí all those things I hate karama give me reality I like point kọ́kọ́rọ́ reality key what we need here is reality kò sí lè tó kàn mí kan bọ̀bọ̀ yọ ẹ tó fẹ́ sá ẹ bó ṣe máa ṣèrè ẹ jẹ́ ká mọ nǹkan tó confirm eléyìí kò sí náà nìyẹn ká wá lọ níbo ló tún wà mi like ìtàn láyé ìgbà kan lágbájá ṣe kan báyìí mi fẹ́ gbọ́ kò sí èyí tó kàn mí kàn yẹn kí ló lè ṣe lójú wa báyìí kí ló lè ṣe. So nǹkan tí mo ń ṣe yìí
ìwọ tó bá wú lórí o lè help wa o send 10 million fún mi màá dúpẹ́ lọ́wọ́ ẹ o Ọba Solomon ìrìn àjò tó ń rìn gba 10 million naira kó rí pé o wádìí àwọn kan ṣèyí bàbá lówó kan ló fowó rán mi níṣẹ́ eléyìí tí mo kọ́ wà tí mo fi lọ kan iṣẹ́ kan tí mo fi lọ kan iṣẹ́ atẹ́gùn yẹn iṣẹ́ prevention atẹ́gùn àtara ríro yẹn tí mo fún yín so iṣẹ́ ara ríro yẹn àti prevention atẹ́gùn yẹn especially ara ríro yẹn tára bá ń ro ẹ́ wait and get ni tó bá ti fi pa báyìí tó bá máa sùn tí ilé bá máa mọ́ báyìí ara ẹ̀ máa nà padà ewé ni Yorùbá ní nǹkan tó pọ̀ tí orí bá ń fọ́ ẹ ó ní ewé tó máa já tó máa sọ̀rọ̀ sí tó máa fẹ́ pa tó máa sí báyìí torí ẹ máa fò lọ dànù Yorùbá ni àwọn olórí bùkún wọn wá from nowhere wọn wá sọ pé kẹ̀kẹ́ yẹn sí kan bàbá yín wọn fẹ́ sọ yín dolíra nù wọn fẹ́ pa gbogbo yín tán láìpẹ́ ọjọ́ ẹ̀yin náà wá ń wòran no my account number is 30-400-31-258 30-400-31-258 tó bá mọ̀ kó fẹ́ help mi ní ìrìnàjò tí mo rìn tó bá wùn ẹ́ ní omi kì í ṣe tipátipá o bí ẹ̀sánwó yẹn lé ní ẹ̀sán lọ́jọ́ mi àfi kó má gbọ́dọ̀ mi kọjá àfi kó má wá sọ́dọ̀ mi gbégbé ẹ̀ ló Ọba Solomoni wọ́n mi lọ síbi báyìí àbí mo ní ìṣòro kan báyìí ó máa pọ̀ ó máa san tí ò bá san lénìí ó máa san lọ́jọ́ mi tí ò san fún mi wàá san fọ́mọ mi yes ó lè escape ẹ àfi tí ò bá ní ìṣòro tó máa gbé ẹ lọ́dọ̀ Ọba Solomoni ó tán ló lè fi bọ́ tó bá ní ìṣòro tó máa gbé ẹ lọ́dọ̀ bó jẹ́ ogba ọdún wàá san tẹ́ bá san wàá kàn lórúkọ ni orúkọ àwà lákọọ́lẹ̀ wípé lágbájá báyìí nígbà tí mo rìnrìn àjò help mi ní báyìí kí ni ti dọ̀bẹ̀ ẹ jẹ́ ká fóun náà nípò kó náà máa jẹ ẹ jẹ́ kó náà wà ní position kan ẹ mọ̀ pé ẹgbẹ́ àwọn awo funfun wà sá ẹ mọ̀ awo tí wà sí lórí íńtánẹ́ẹ̀tì coded tó bá fẹ́ wọnú ẹgbẹ́ o máa san 500k tó bá fẹ́ wọ deep tó fẹ́ gba ifá tó fẹ́ wọ deep wàá san 3 million naira funfun ni ìwọ tọ́wọ́ ẹ̀ ò bá mọ́ ò lè wọlé o máa tẹ́ ìlànà sí ń bẹ̀ òtítọ́ nìkan ni o láàkín báyọ̀ ọmọ lọ́mọ jẹ́ kò sí nǹkan tó ń jẹ́ mẹ́nu mọ́ o kò sí nǹkan tó ń jẹ́ lọ́gọ́rí èèyàn kò sí nǹkan tó jẹ́ pé wàá mú ọmọ ẹ̀ lẹ̀ wàá mú àgọ́ ilẹ̀ no àwa àti fíìmù níbí reality àwọn àrà wo la lè fi ewé dá àwọn ẹni wọ́n máa ń pè ní science Yorùbá àwọn executive science ti Yorùbá tó jẹ́ wípé kí ni àwọn nǹkan táwọn bàbá wa ní tó jẹ́ original àrà wo la lè fi dá báwo ló ṣe lè wúlò fún àwọn ọmọ Yorùbá ibi ò kì í ṣe ibi tá a ti ń jẹ chairman ṣáàlèdè o tẹ́wọ́n máa jàdóyè níbí o kò sí yẹn o gbogbo apáta bákan ni wá àjùra wa lọ rí mi kó respect mi kí rí ẹ kó respect ẹ ni o tó bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ o gbọ́dọ̀ respect mi gbọ́dọ̀ respect ẹ ni o tán because èpè tó ń sẹ́sọ Yorùbá òun lè pe àgbà ìyá àgbà jẹ́ wọ́n púpọ̀ láyé àgbà ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí jàdù kó tó dìgbò òyìnbó ṣe AK-47 mọ́ wọn lára àgbà náà bẹ̀rẹ̀ sí jàdù kó tó dìgbò òyìnbó ṣe aeroplane mọ́ wọn lára àgbà náà bẹ̀rẹ̀ sí jàdù àtìpó kó tó dìgbò òyìnbó lọ mọ́ ogun wọn lọ́wọ́ wọ́n wá gbé Koran lé wọn lọ́wọ́ àti Bíbélì wọ́n ní kó máa jàdùn lórí ìjọ kó máa jàdùn bàbá àdínì ìyá àdínì ìyá ìjọ màmá ìjọ who swear for this generation ṣé òyìnbó recognize ipò tó wà ní nǹkan tó òyìnbó máa recognize lára ní nǹkan tó wà níbí
kí ló kàn òyìnbó pẹ̀lú ọjọ́ orí òfò tó gbé sórí? Nǹkan tó wà lórí ẹ lóyìnbó máa recognize, man. Kí ló wà lọ́pọlọ ẹ nìyí? Kí la lè lò ń bẹ̀? Kí ló wúlò fún wa ní ọpọlọ ẹ? Ókè ó ti gbọ́ ọpọlọ jáde. Èló ló máa need? Irúfẹ́ ìrìn tí mo ń rìn yín báyìí, ká nípa àwọn òyìnbó ni mo sọ lójú ẹ̀ ń sìn. 100 million ó máa wà àkáǹtì mi lénìí. Hello, Ọba Solomon. We hear what you say while you are on live that time. So kí ló máa need? So need àwọn security ni. I don't need any security. Owó lèmi need. Owó tí mo fẹ́ fi máa suppress àwọn babaláwo tó bá ti dọ́dọ̀ wọn. Wípé nǹkan tó sọ pé ó fẹ́ ṣe tó bá lè ṣe ní sísí máa fún ẹ 10 million naira. A ṣiṣẹ́ sí, a ṣe kọjá ààyè. Àwọn àṣírí tó yẹ kó fi hàn mí á fi hàn mí. Where we get reality. Ní báyìí a ti mú reality wá o. Kíní yìí báwo la ṣe lè sọ di púpọ̀ tó máa benefit àwọn ènìyàn? Àwọn ìgbésẹ̀ wo la máa gbé? Kí ni ká ṣe? Àwọn ìlànà wo la máa tẹ̀lé tó máa fi simple fún àwọn ènìyàn láti lò? Ìwé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, àwọn kan wà ní comment section yìí nísìnyí, àgbọ̀ yín mú. Yorùbá nìyẹn o, àgbọ̀ yín mú. Ìrìn òfò olórin kiri. So ìwọ tó bá wá lẹ́mìí, wọ́n pa ògo yẹn mọ́ ẹ lára. Ìrìn tó fẹ́ rìn yàn nílé rìn mọ́. Nǹkan tó ṣe àwọn ọmọ ológo wa nìyẹn o. No supporter. Irúfẹ́ Sunday Igboho yẹn, ọwọ́ tó ń gbé bọ̀ níbẹ̀rẹ̀ yẹn, tó bá jẹ́ Yorùbá nation tó lọ mú wọlé yẹn, tó bá jẹ́ Yorùbá nation tó mú wọ yẹn ni, ọwọ́ tí Sunday Igboho ń gbé bọ̀ níbẹ̀rẹ̀ yẹn, tó bá rí supporter, wàláì tàláì, àti Hausa o, àti Igbo ló máa bẹ̀rù Yorùbá. Kí gbogbo akọ́wọ́ ti ká sọ́dọ̀ sà, ibi tí ò tó ká sọ pé kọjá ẹ̀bẹ̀. Pẹ̀lú kan tó ń gbé bọ̀ ẹ̀, wọ́n pa náà yẹn mọ́ lára. Mi fẹ́ máa sọ̀rọ̀ yẹn, máa tí bá tún sọ̀rọ̀, máa tún bẹ́ẹ̀ pé fún àwọn àgbà yẹn lénìí. Wọ́n mi fẹ́ tún sọ̀rọ̀ púpọ̀ lọ síbẹ̀. Ìyá ilẹ̀ ń jẹ lé ní ẹ̀rí bí kìnnà pàṣẹ pa gbogbo yín dànù. Ẹ̀rí bọ́n ṣe ń lé àwọn baálẹ̀ yín, àwọn bá yín po nílùú. Ẹ̀gbọ́n nǹkan tí Sẹ́ríkì ń sọ ń gbà yẹn. Tí bá sì ń gbúrò Sunday Igboho, má sì máa tọ̀ bára. Kì í ṣe wípé bóyá ó jẹ́ àlùjọ̀nú. Ẹ̀dá tí a dá nìyẹn. Àwọn ẹ̀dá kan wà tó a dá wọn wípé a fi ẹ̀rù sí wọn lára kí àwọn èèyàn máa bẹ̀rù wọn. Olú ọmọ iná lè fẹ́ padà nìyẹn. Tó bá jẹ́ pé ọpọlọpẹ orí, wọ́n bá ti gbàgbé ẹ̀ báyìí. Ṣùgbọ́n ìyà ọba jẹ yín kú. Ṣé bó owó nìkan lẹ mọ̀? Lẹ́yìn tẹ́ bá gbowó náà tán, kí lẹ fi lò? Àlàáfíà. Tí ìlú ò bá rọgbọ ńkọ́, níbo ló ti fẹ́ náwó náà? Ẹ̀yin Yorùbá tẹ́ ń gbọ́ mi, ẹ má máa gbọ́ fídíò mi lásán, ẹ má kọ́ tiẹ̀ kẹ́ máa pín kiri. Bóyá ààyè yín máa lè sí. Àwọn ènìyàn gidi tó bá wà láàrin yín, ẹ rọgbà yí wọn ká. Jẹ́ kí ni wọ́n dùn. Iṣẹ́ tí a rán wọn, ẹ jẹ́ kó ráyè jẹ tán. Ìyá ẹ̀ ló ń jẹ wá. Àwọn alágbára ti lọ nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn jàǹkàn. Ọlọ́run kẹ́ Yorùbá púpọ̀ pẹ̀lú àwọn alágbára ènìyàn. Ìwọ kí ló pa wọ́n? Àbòsí ni. No support. Tẹ̀bẹ̀lẹ̀kú. Ọ̀tẹ̀. Ó kù sọ́wọ́ yín o. Tẹ́ bá gbọ́, ẹ bọ́ fara yín. Tí ẹ bá gbọ́, ẹ tún bọ́ fara yín. Yorùbá, orílẹ̀-èdè tí Ọlọ́run kẹ́ ni o. Àjòjì ló pa wá o.
wọ́n ní Yorùbá gbọ́n. Ọgbọ́n dìdìrìn ni Yorùbá gbọ́n o. Yorùbá ọlọ́pọlọ o. Ọgbọ́n bọ́n ṣe lè mú ọba Solomoni balẹ̀. Ọmọ ológo wọn bọ́n ṣe lè pa. Ẹni tó ti ga bọ́n ṣe lè rẹ̀ sílẹ̀. Nǹkan tó wà lọ́pọlọ wọn nìyẹn o. Ọgbọ́n tó máa fi sóríire wọn ò ní o. They don't have common sense o. Bọ́ bá fẹ́ pa èèyàn wọ́n ní ọgbọ́n yẹn. Tó bá fẹ́ ṣàbòsí wọ́n ní. Ká máa báyàn rẹ́rìn, ká máa finú pa wọ́n ní. Ṣùgbọ́n successful mentality kò sí lórí wọn o. Wọn ò ní o. Ọgbọ́n orí búlẹ̀ ní o, kì í ṣe ọgbọ́n gidi o. Ẹ lọ bára yín sọ òtítọ́ ọ̀rọ̀. Because àwọn nǹkan tí mo ń bá pàdé ní ìrìn àjò tí mo ń rìn yìí ní agbára púpọ̀. Ó jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ Ọlọ́run kẹ́ Yorùbá. Ṣùgbọ́n ní tiẹ̀ mọ́ bí wọ́n ṣe fẹ́ pe òwe Yorùbá. Agbára pọ̀ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n níbo la ti fẹ́ lo agbára náà níwájú àwọn wo? Ẹ̀yin ọmọ ọ̀kálẹ̀ tó wà níbí ọ̀rọ̀ mi máa yé yín. Tí ọmọ kan bá ṣẹ̀ ní ẹbí láyé ìgbà kan, ìwọ ìyá ọlọ́mọ tó bá lọ fẹjọ́ ọmọ yẹn sùn lẹ́bí, wọ́n á ní ọmọ nẹ̀ hàn jẹ́ kí wọ́n wò ó. Tó bá ti pa ọmọ nẹ̀ jáde pé òun rèé, àwọn àjàgùnmàlẹ̀ ẹbí máa ń ranjú mọ́ ọmọ ẹ̀, wọ́n á ṣẹ́jú mọ́, wọ́n pàdánù. Ẹbí ìwọ ló mẹ́jọ ẹ̀ wá. Ọmọ nẹ̀ hàn bó ti sọ pé òun rèé, ìwọ rèé. Wọ́n wò ó, wọ́n ranjú kankan, wọ́n á gé mọ́. Ìwọ fúnra ẹ̀ ló fa ọmọ ẹlẹ́bí lọ́wọ́, ikú pa ọmọ nẹ̀ rẹ̀ yẹn. Ọmọ náà kò ní jírò ayé, kò ní jírò ọ̀run. Wọ́n fi ṣètùtù ọjà. Ẹ̀yin ọmọ Yorùbá, ìbára yín sòtítọ́ ọ̀rọ̀. Ọ̀tẹ̀ ló fìyà jẹ wá o. Tẹ̀bẹ̀lẹ̀kú ló fìyà jẹ wá o. Ọlọ́run kẹ́ wá o. Kí tó máa lọ, ìwọ tó bá mọ̀ wípé o ti l'accident rí, ara ń ro ẹ́, àbí wọ́n fún ẹ lọ́fà ara ń ro ẹ́, àbí ara yẹn kàn ń ro ẹ́, ra àdín ara ríro tí mo sọ fún yín yẹn, tí mo gbé síta lọ́jọ́ yẹn. Ìwọ tó bá tèrè lọ́wọ́ ní péjì mi, tó bá mọ̀ pé ó ń dóbò, ó rí pé ẹsẹ̀ ẹ ti ń kú, ọwọ́ ẹ ti ń kú, ó rí pé ẹ̀yìn ẹsẹ̀ yìí ti ń kan ẹ́, ra àpòrò atẹ́gùn. Prevention is better than cure. Má jẹ́ kí stroke ká ẹ mọ́ kọ́nà kó tó máa sáré o, ò lè bá mọ́ o. Àwọn stroke kan wà tó ya wèrè jù láyé. Kí ló ṣẹlẹ̀? Àwọn stroke kan wà òjijì ni ẹ máa ń wá, ìyẹn ò ní ìfọ́ọ̀mù ẹ tẹ́lẹ̀. Má jẹ́ kó ká ẹ mọ́. Àdín yẹn is 50k. Ọṣẹ is 50k. Tó bá fẹ́ rà, wá message mi lórí WhatsApp 08134276756. Ìwọ tó bá mọ̀ wípé o fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀, ìwọ tó bá mọ̀ wípé mi ìrántí mo ti kọ kíní yẹn síbi kan sí fídíò tí mo ṣe lọ́sàn-án, because kì í ṣe gbogbo ilẹ̀ ń wo fídíò mi. Ẹ gbọ́ fídíò yẹn lẹ́ẹ̀kan sí.
so that ìkórìtà ibi tí mo sọ pé mo dé nínú ayé. So tó bá mọ̀ pé o ní ìṣòro tó fẹ́ dárúkọ yìí, wá kán mọ́ ẹ lọ sọ́dọ̀ àwọn àgbà kan lọ rọ̀ ẹ́ lágbára. Wọ́n ní ìwọ tó bá mọ̀ pé o ní tídìí ẹ bá yọ tó dẹ̀ ti lé gbogbo kan lẹ Yorùbá sí tí ò lọ, jẹ́ kán mọ́ ẹ lọ sọ́dọ̀ àwọn àgbà. Ìwọ tó bá mọ̀ pé ara kí ló tó pè lẹ́ẹ̀kan sí ọ̀fà ni, wo mi kí n má mọ̀rọ̀ ẹ sọ, ìdí nìyẹn máa ń kọ ọkàn mi sílẹ̀ ni. Wọ́n ń bọ̀, jẹ́ kí n lọ wo bí a máa rí ibi tí play ẹ̀. Lórí ibi tí mo introduce yín lánàá, gbogbo tó bá fẹ́ bá àwọn ayé sọ̀rọ̀ face to face, so kì í ṣe gbogbo iṣẹ́ ni wọ́n ń ṣe ń bẹ̀ tó ń rí pé ẹ̀yẹ̀ kan mẹ́sẹ̀gì mi lọ no ẹ gbọ́ àwọn iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ yẹn, tí iṣẹ́ tó ń ṣe bá ti jọmọ́ tiẹ̀ òun ni kò pè mí, tí o bá ti jọmọ́ tiẹ̀ má pè mí, tó bá pè mí tó bá lọ́ bèrè question òfò mi ò ní dá ẹ lóhùn mọ́ sáyà ní blọ́ọ̀kì ara ń kan mí because èmi ló mọ̀ kó lójú mi ti rí nínú àjò yìí. So àwọn ẹsẹ̀ tí wọ́n máa ń ṣe níbẹ̀ lélẹ̀, tó bá fẹ́ dira, tó bá dẹ̀mọ̀ pé orí ṣe ni o, tó bá lówó lọ́wọ́ má lọ bẹ̀ o, tó bá fẹ́ dira, o fẹ́ di ọkùnrin, àgbà mẹ́sẹ̀gì mi ní WhatsApp 08134276756, o fẹ́ dira, number 1 ẹsẹ̀ tó ń ṣe níbẹ̀ nìyẹn. Number 2, tó bá fẹ́ dá company sílẹ̀, àbò fẹ́ dá business sílẹ̀ tó dẹ̀mọ̀ pé business yẹn tóbi gan, o fẹ́ ro business yẹn, o fẹ́ ká yé tójú bọ̀, o fẹ́ ká yé bàjẹ́, o fẹ́ kó máa boom, iṣẹ́ tán sí ń bẹ̀ ni. Ipò dídùn tó bá fẹ́ dùn ipò, o mọ̀ pé ipò yìí wọ́n ló tọ́ sí, o lè fẹ́ dùn, wọ́n ló wà lórí ipò yẹn, tó bá ti ṣetán láti báyé jẹ, o máa tẹ̀ ẹ́ lọ́wọ́. Ríro property, tó bá mọ̀ pé o ní àwọn property tó pọ̀, tó lè fẹ́ rú àwọn property yẹn lágbára, tó fẹ́ káyé báyìí lọ́wọ́ sí property yẹn, àwọn ẹsẹ̀ tó ń ṣe ń bẹ̀ nìyẹn. Tó bá fẹ́ sádi ayé, o fẹ́ fi ara ẹ̀ sábẹ́ ayé, o fẹ́ báyé jẹ, o fẹ́ báyé mu, o fẹ́ sádi ayé, wá díẹ̀ mi. Bóyá ọ̀yẹ̀kú, bóyá wọ́n ti sọ fún kó máa kú lọ́dún yìí, àbí orí wípé spirit kú lé ẹ kiri, o lè fẹ́ yẹ kú yẹn kú lórí ẹ̀, wọ́n máa bá ẹ ṣe bẹ́ẹ̀. Tí nǹkan bá wá rìn lágọ̀ọ́ ara ẹ, nǹkan rìn lágọ̀ọ́ ara ẹ, o lè dín lóhùn kò lọ, bóyá wọ́n fún ẹ lọ́fà ní o fẹ́ yọ, wọ́n máa bá ẹ ṣe níbẹ̀ yẹn. Tí o bá lówó má wà o, mi ráyè ẹjọ́ o. Tí ìdí ẹ bá yọ, o ti lo gbogbo oògùn ayé tán, ìdí tó yọ yẹn kò lọ, wá wọ́n máa bá ẹ ṣe níbẹ̀ yẹn. Tí o bá ní kéèsì tó mọ̀ wípé kéèsì yìí ò mọ owó ò mẹsẹ̀, ò mọ̀ nípa kéèsì yẹn, wọ́n fẹ́ dìlé ẹ lórí, bóyá o ti wà lẹ́wọ̀n ni o, àbò wọn ẹnìyẹn wà ní sẹ́ẹ̀lì, wọ́n máa yọ ẹ jáde. Yes, ó ṣú ọ̀pá ni, kì í ṣe tẹnu. Ọba Solomon ló fẹ́ bá dín, tó bá ní kéèsì tó mọ̀ pé kéèsì yóò mọ owó mẹsẹ̀, o lè fẹ́ bọ́m̀bẹ̀, má wàá kúrò lọ́dọ̀ mi bí o, nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ o. Then kí ló last? Star ni ẹ ẹ̀dẹ̀ rí pé àwọn èèyàn ń kú gan báyìí, o ò fẹ́ káyé sẹ́ ẹ pa togotogo, wọ́n máa ro ẹ̀ agbára níbẹ̀. So àwọn ẹsẹ̀ tó ń ṣe lẹ́yìn eléyìí máa wọ́n pè kọ́sọ̀ lọ́wọ́ mi pé ṣé wọ́n ní sẹ́ stroke ni, ṣé wọ́n ní sẹ́ dídí dùn, máa bu ìpèlú ẹ. I don't have time because ara kan mú. Tó bá kàn wọ́n pé nǹkan tó mọ̀ kà sí bí ìjọba nǹkan tó ń ṣe ẹ́ kò díẹ̀ mi pé ẹ̀lú ọba Solomoni èèlò lẹ máa gbà tẹ́ máa fi mú mi lọ síbẹ̀ yẹn. WhatsApp number tẹ́ máa pè mí sí lélẹ́yìí 08134
08134276756. 08134276756. Only voice message. Tí ìṣòro ọba ti jọ mọ́ nǹkan tí mo kà mọ̀ sílẹ̀ yìí, má DM mi. Ọba àgbáyé kì í ṣiṣẹ́ díẹ̀ takuntakun ni mo ṣe o. Tó bá tẹ̀ wọ́n wípé o lówó tó fẹ́ fi tọ́jú ara, má DM mi o. So àwọn nǹkan tí wọ́n ṣe níbẹ̀ yẹn nìyẹn, ibi tí mo sì rìn dé nìyẹn. Because when I want to give people information, I need to know actually what to specialize on. Nǹkan tó specialize lé lórí. Because tá bá sọ̀rọ̀ nípa ewé àtegbò, nǹkan tí olúkálùkù specialize lé lórí ọ̀tọ̀ọ̀tọ̀. Yes. Department ewé àtegbò oògùn lọ́kọ̀ lópin. Àwọn ẹ̀dá kan wà. Ó ní oògùn kan tí mo sì ń wá kiri báyìí. Mo ti pàdé oògùn yẹn rí, but ayé ìgbà yẹn ò tí ì gbọ́n. Ayé ìgbà tá a sì gbé ẹ̀sìn òfò sórí ẹ̀ nìyẹn. Ó ní màmá kan nígbà kan. Ó ní kíní kan tó máa fún ènìyàn, tó bá ti fún ẹ, wọ́n máa bí ìjù yẹn bí ọmọ ni. Kò kọjá 7 days. Mo sì ń wá ẹsẹ̀ yẹn padà nísìnyí. Màmá yẹn ò sí láyé mọ́. Ó dùn mí gan. Kì í ṣe eléyìí tó máa já kútékúté mo fẹ́ o. Àwọn eléyìí tó ń sọ pé wọ́n máa já kútékúté yẹn kò ṣúọ̀ lọ́dọ̀ ti tèmi. Ayé ìgbà tí mo ń sọ yìí, tí màmá yẹn bá ti fún ẹ ní kíní yẹn, á sọ fún ẹ pé 7 days wọ́n máa bí. Ìbá ìjẹ́ kékeré o, ìbá ìjẹ́ ńlá. Àbí kò yé? So àwọn iṣẹ́ tó ń kà sílẹ̀ yìí, tí nǹkan tó ṣe bá ti jọ mọ́ díẹ̀ mi, tí kí tó mú ẹ lọ síbẹ̀ yẹn, wàá fèmí ní 100k. Mo lè fúnra mi mú ẹ lọ, mo dẹ̀ lè má tẹ̀lé ẹ lọ. Bọ̀ kí tújú ibẹ̀ fún ẹ, wàá fèmí lówó. Owó ìrìn ẹsẹ̀ tí mo ń rìn kiri yẹn, ẹ máa san, gbogbo yín lè máa san. Owó tẹ̀fọ́n fi ń jẹ mí tí mo fi ń rìn ní igbó kiri fún yín yẹn, owó investigation lẹ́ ń san yẹn. Tẹ́ bá wá débẹ̀, mi ò mọ iye tó máa ná yín o. Ẹ̀yin àti wọn lẹ́jọ́ máa sọ. Ṣùgbọ́n ẹ̀yin àti wọn lẹ́jọ́ máa ṣe kíni, lẹ́jọ́ máa sọ. Mi mọ̀ ń pa ẹ̀. But ibi tí bá rí pé ẹ̀rù ti lè bá ẹ, mo lè tẹ̀lé ẹ débẹ̀. Kàbí kẹ̀kẹ́ yan ènìyàn tẹ̀lé ẹ. Because àwọn ìkórìtà tí mo rìn yẹn, àwọn ibi ẹ̀rù. Nǹkan wà nílẹ̀ Yorùbá o, táwọn èèyàn gbé pamọ́ sábẹ́ aṣọ o. Yes. Àwọn kan oríṣiríṣi ló wà nílẹ̀ Yorùbá tí Yorùbá kó pamọ́. But àwọn tó kó pamọ́ yẹn kò wúlò fún wọn. Wọn ò mọ bó ṣe fẹ́ ṣe. Wọn ò mọ ìwúlò nǹkan tó ń gbé dání. But Ọlọ́run ti kẹ́ àwa àti popular, gbogbo ayé ti mọ̀ wá. Nǹkan original tó bá ní, tó ti jẹ́ confirm, tó ti jẹ́ reality, àbá ẹ fi hàn ayé, kó benefit àwọn ayé. Kí láǹfààní agbára tó ní tó gbé sí abẹ́ ibì kan tí ò wúlò fún ẹ? Kò lérè, kò sí èrè àdá. Òun ni wọ́n fi kọ́ oko. Àdá tí a mú sílé tí a ò fi kọ́ kó máa jẹ pẹ̀tà. Èrè mọ́tò ní ká máa wà kiri. Mọ́tò tó páàkì sílẹ̀ sójú kan dídọ́dún kan, ó máa bàjẹ́ mọ́rí dúró ni, táyà lè jò, èkún lè wọnú ẹ̀ kó gé wáyà. So gbogbo ẹ̀yin alágbára tẹ́ wà ní ilẹ̀ Yorùbá, tàbá ní nǹkan tí o ní tó ṣúọ̀, mi ò fẹ́ ẹjọ́ o, kó má bàa di pé mo tó dọ́dọ̀ ẹ, mo tó arrest ẹ. Òun lẹ ti ń gbọ́ yìí. Don't stress me. Nǹkan tí o bá mọ̀ tó ṣúọ̀ fún ẹ, tó jẹ́ pé tó bá jí ẹ láago 2 òru wípé pẹ́pẹ́pẹ́pẹ́ kíní yìí kọ́ bá ó wà ń lẹ̀sẹ̀. Gbá mi láago, má pè mí kan, WhatsApp mi lórí WhatsApp 08134276756. Ẹ̀lú ọba Solomoni nǹkan báyìí mo ní, ó dẹ̀ ṣúọ̀ fún mi pa. Ṣé kìí ṣe pé eléyìí tó máa ń ṣe, tó máa bá dọ̀la tó máa sọ fún mi wípé ó máa ní ìdíkà lọ gé ẹsẹ̀ ààfin wá àbórí ààfin, tó bá di jẹ́ yẹn ló ní, I don't have interest. Nǹkan tó bá ti lè gba ẹran, ó gba màálù, ó gba àgbò, mi ò fẹ́ rí. I don't want to hear it in my ear.
tó bá sọ létí mi tí bá mọ̀ mo lè arrest yẹ màá ṣe voice note yẹ màá rò pé màá arrest yẹ apààyàn ni ẹ. ẹ mú iye àwọn èèyàn tó ti dẹ́ sí mi ní DM ni ẹlẹ́ ọba Solomoni iṣẹ́ ìyàwó ni mo ń ṣe mo dẹ̀ máa ń gbowó gan tẹ́lẹ̀ mi ìrówó gbà mọ́ èlò lẹ́fẹ́ gbà máa sanwó ọba Solomoni ò kì í ṣiṣẹ́ fún oníyàwó mi ò lè introduce oníyàwó lọ síbi kan because ìkan tí ẹ ń ṣe ó máa kó bá ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àwọn ọmọ tẹ́ bá bí máa gba èpè ẹ pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kùn ẹni káyé tí yín da níbo ló ti fẹ́ da. There is difference between business nǹkan 10 naira o lè ta ní 10 million ìyẹn ò kì í ṣe jìbìtì business ni ó pay ẹ ló ti rà ṣùgbọ́n ẹ lọ ọba Solomoni fún mi ní kinní yìí mo fẹ́ fún ẹ ní nǹkan báyìí mo wá fún mi lówó mi fún ẹ ní nǹkan kan jìbìtì nìyẹn. I don't recognize anything yahoo in my territory. Ẹ gbé ọpọlọ kalẹ̀ kẹ́ fi ṣe nǹkan mi research kan ní mo ń ṣe kiri tí ẹ wò mí gẹ́gẹ́ bí olórí rẹ̀ owó wà ń bẹ̀ gan. Yes tẹ bá get babaláwo tó confirm tó sure tó bá ti ṣiṣẹ́ fún èèyàn méjì àwọn méjì yẹn ló máa ìjọ ìlẹ̀ ti rí pé mo polówó ìjọ ọmọlúwàbí ìjọ ìlẹ̀ rí pé mo gbé wọn wá sórí internet àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ló ń polongo wọn kiri wo lè sanwó sí ìjọ ọmọlúwàbí odidi oṣù méjì kó má ti pè ẹ́ odidi ọ̀sẹ̀ méjì kó má ti pè ẹ́ àwọn tẹ́ bá rí wọ́n pè bóyá wọ́n ti pẹ́ wọ́n wá DM mi wípé ẹ̀ lọ́ba àwọn ti sanwó ti pẹ́ màá wá forward nọ́mbà àwọn yẹn sí wọn pé kán pè wọ́n. Okay when you know something you don't need to o ní ìdàtí polówó ara ẹ púpọ̀ irúfẹ́ ọ̀sẹ̀ asínà yẹn sìn ìjọ ọ̀lẹ́ tí mo polówó ẹ̀ àwọn tó ti ra tẹ pọ̀ wọ́n máa transfer ẹ̀ síra wọn ni. Okay so when you get something reality nǹkan tó truth táyé tó bá ti mọ nǹkan tó truth tó ti jẹ́ original ayé máa rà á. ṣe bí ọjọ́ kan la try iPhone ìgbà tó fún wa ní iṣẹ́ tí a ń fẹ́ ìgbà tí nǹkan tá a béèrè lọ́wọ́ ẹ̀ tó fún wa á rà á. fóònù tí mo fi bá ẹ sọ̀rọ̀ yìí fóònù tí mo fi ń ṣe láìfò yìí I bought 3.60,000 million naira iPhone 17 ṣèbí ó wúlò ni ṣé mo sọ pé wọ́n jù ìgbà tí mo mọ nǹkan tó fẹ́ fi ṣe so ìwọ tó bá mọ̀ pé ó ń so oògùn 100 naira má wá sí territory ọba Solomoni tó o bá ti lówó má wá because ibi tí ma gbé ẹ lọ original ni o máa rí nǹkan tó ń wá wọ̀ wá náwó that's all tó bá dẹ̀ ti náwó tó o bá ti rí nǹkan tó wá gbowó ẹ lọ́wọ́ mi that's all kò síbi tó bá Solomoni fẹ́ sá sí àmì Nàìjíríà that's the reason why tó bá fẹ́ lọ iṣẹ́ lọ́wọ́ anybody máa ní kẹ́ send owó sákàǹtì mi bó ṣe send owó sákàǹtì mi yẹn hello Mr. Man èmi ló gbowó lọ́wọ́ ẹ̀ kì í ṣe nìyí nǹkan tó wá tí ò bá rí wa pọ̀ that's all èmi ló gbowó lọ́wọ́ ẹ̀ kì í ṣe nìyí you collect money from me nǹkan tó bá wá tó ò bá ti rí you will pay back man ó bá pọ̀ that's it when I work I monitor so mi ò ní sẹ́ tí bá fún ẹni wo mọye gift tí mo ti gbà ni wo mọye gift tí mo ti gbà lókè ni ṣé n fẹ́ máa wá síbi kí wọ́n máa pariwo ni no so business kan ni mo ń já ẹ̀yin ọ̀dọ́ sí yẹn instead of kẹ́ máa ṣe yahoo òfò kiri ẹ ya sínú igbó ẹ lọ wá àwọn nǹkan gidi tó wà nílẹ̀ Yorùbá jáde iṣẹ́ ni àwọn kan ìyẹn àwọn olóyìnbó ń pè ní ṣé scientific náà ń pè wọ́n kí ni wọ́n máa ń pè àwọn awalẹ̀ pìtàn àṣebí àwọn kan ló máa lọ sísàlẹ̀ omi tó máa gbé microscope tó máa lọ máa fi wo àwọn ẹja nísàlẹ̀ omi àwọn ilẹ̀ yìí recognize gẹ́gẹ́ bí oníṣẹ́ dìdìrín níyìn iṣẹ́ ti wá nílẹ̀ Yorùbá researcher God bless you
rìṣàṣà ká máa gbá rìṣàṣì kiri báńkà wọn ò bí kú lẹ́gbẹ̀ẹ́ tó bá get rìṣàṣì gidi tó bá get update confirm one confirm tó sure ìyá sínú igbó kẹ lọ bá àwọn bàbá ńlá kó bàbá yín tẹ mọ̀ pé wọ́n níṣẹ́ àwọn ọlọ́dẹ tó máa ń rojọ́ òfò yẹn ẹ pa wọ́n tì má bá wọn máa ṣe torí àwọn ọlọ́dẹ kan wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti sọ̀rọ̀ ni wọ́n máa ń bí mi ní ayé ìgbà tí wọ́n ń ṣe ọdẹ ẹfọn yọ sí mi mo di ewé mo yìnbọn pàwù ìbọn yẹn di àlìgbọ̀nrín dáàdì sí ẹ lè ṣe nísìn a ò kì í tójú ọmọdé àwọn nǹkan ètùtù ẹ a ò lè gẹ̀ẹ́tì ẹ̀ mọ́ bàbá ẹ̀ máa tú nǹkan tí ẹ̀ bá ti lè ṣe máa sọ mọ́. Don't say it again. Nǹkan tó bá lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ mi ì fẹ́ gbọ́ mi ì láìkè tán bó ṣe wà ní nísìn bó wọ díẹ̀ mi wá tó sọ pé hello ọba ẹ̀ka lẹ́sà ibẹ̀ ni mẹ́sàgì ẹ̀ máa jẹrà mọ́. Mo hate greeting, don't greet me. Hello ọba ẹ send account number mo fẹ́ fún yín lówó that is all. Hello ọba ẹ send account number yín mo fẹ́ ra aporo ọfà mo dẹ̀ fẹ́ ra àdín nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. Hello aporo ọfà tẹ́ńtà yẹn ṣé ó lè pa coronavirus mo máa sá ní blocking mi ò kì í bá ẹ lọ́jọ́ òfò sọ̀rọ̀ you are disturbing my brain. Mo ní kíni yìí aporo ọfà ara ríro àti aporo stroke ni o lọ sọ fún mi pé ṣé kò kí n pa corona o fẹ́ kọ́ mi nírọ́ nìyẹn náà ìdí táwọn babaláwo fi ń gbá yín nìyẹn ṣé kí n sọ fún mi pé ó ń ṣe oṣẹ́ corona ni ok tó bá yẹ pé ẹni tí ò rí ṣe lẹ lọ́n bèrè lọ́wọ́ ẹ̀ ṣé ó ṣiṣẹ́ corona ó ń ṣe ṣé ó ṣiṣẹ́ hiv ó ń ṣe ṣèbí wàá rà á tí èèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ̀yin tó dẹ̀ pọ̀jù nínú yín ẹ̀ ní máa gbọ́ fídíò tán kó tó di pé máa kọ́ tí n bá send fídíò 5 minutes gbọ́ tán kó tún mẹ́sẹ̀gì mi ẹlòmíràn máa bèrè phone number lọ́wọ́ mi ní Instagram ní TikTok why tó lè gbọ́ fídíò 5 minutes tán kí ló kàn ẹ́ lójú kò sí fídíò tí máa ṣe kí nọ́mbà mi máa ṣe ń bẹ̀ 08134276756 ẹlòmíràn tún dé hello ọba for me to confirm that is you jẹ́ ká sọ sí fídíò kọlù blocking ni yóò ní báyìí rojọ́ point go straight to the point nǹkan tó fẹ́ sọ ni kò sọ mi ìráyè ẹjọ́ ọba tí wọ́n wò yín ti pẹ́ olóòótọ́ ni yín ẹkú sẹ́ takuntakun wọ́n sọ yẹn fúri ara tó bá fẹ́ kí mi fún mi lówó ẹ̀lú ọba Solomoni mo gbádùn sẹ́tẹ̀ǹsì ẹ̀ send account number yín now you are talking mi ìráyè ẹjọ́ òfò I hate a story I don't want to hear it má kí mi lọ sí point because àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ pọ̀. ẹ ti rí àwọn mẹ́sẹ̀gì ló tó lọ yẹn so ṣé yẹn mo fẹ́ máa ráyè máa bá ẹ rojọ́ òfò gbogbo ilé tí mo wá ṣe níbi yìí nísìnyí ìdí tí mo fi wá lálẹ́ yẹn fẹ́ gbọ́ àti ìjẹta mi ráyè wá mo bísí àwọn èèyàn dẹ̀ ti mísì mi lórí live àwọn ò pé níbo ni màá ní lọ àbọ̀ ti kú àbọ̀ ti gbé mo tún wá bá yín ṣeré tí báyìí tó kúrò ń bí mẹ́sẹ̀gì tí báyìí tó kó lórí mẹ́sẹ̀gì hello ìyá Abigail ṣàlàáfíà ni pẹ̀lẹ́ tí ó ti lọ yàn lè tó sọ pé ó fẹ́ yàn àtúntò lè sọ̀rọ̀ bíi 30 minutes màá tó padà sórí WhatsApp again ṣé mo fẹ́ máa ráyè máa rojọ́ how is your night are you eat are you pupu are you jẹun ta ló ráyè ẹjọ́ òfò I don't have that point lọ sí straight point nǹkan tó bá wá fẹ́ bá mi sọ yẹn ni kò sọ tí mi bá ti dá ẹ lóhùn ọ̀rọ̀ ẹ ò ní tàpùtù ni mi ò fẹ́ dá sí mo ka nǹkan méje fún ẹ ibi tí mo rìn dé wọ́n sọ fún mi pé ọba ẹni tó bá ní stroke ńkọ́ mi ò ní dá ẹ lóhùn torí mi ò tí ì wá bá ẹ sọ ní pípé mo mọ oògùn ẹ tó ti ní stroke prevention stroke ni mo sọ pé mo ní tí ò ní fi ní mi ò sọ fún ẹ pé mo mọ oògùn stroke
má kọ́ mi nírọ́. Ara ríro, rheumatism, tó bá ní rheumatism, tó bá ní ara ríro, ó máa gbé. Tí ọwọ́ ẹ bá ti kán rí, ọwọ́ ẹ̀yẹn wá ń ru ẹ́, ó máa gbé. Ṣùgbọ́n ọwọ́ ẹ rọ, ó di ìmọ̀ ń pa ẹ̀. Orí gbẹ́yà fi pa inú ẹ, ó máa yàgbẹ́. Orí tọ̀tọ̀ fi pa ọkọ ẹ. Nǹkan tó bá ti le, ọṣẹ yẹn kì í ṣọṣẹ lásán. Nǹkan tó bá ti le, ó gbọ́dọ̀ ṣẹ́ di ẹ̀rọ. Iṣẹ́ tá a rán nìyẹn. Yes. Ẹni tí kò tó bá ti ń le ló máa sọ di ẹ̀rọ. Dágbà ara ẹ̀. So Yorùbá ní nǹkan. Ṣé mo sọ fún yín lọ́jọ́ yẹn, ṣe bẹ́ẹ̀ wà lórí live tí mo sọ fún yín pé ọ̀dọ̀ màmá yẹn, wípé ìgbà tó ń gbé èèyàn kan wá sọ́dọ̀ màmá tí mo sọ yìí, wípé ẹnìyẹn bóyá wọ́n fún lọ́fà ni mi ò mọ̀, ó ń jà wèrè. Màmá yẹn dẹ̀ tọwọ́ bọ òbò obìnrin yẹn. Mo rí òbò lédi náà o, tèmi ò lè díjú. Ẹni tí tára àyàsẹ̀ yẹn mara mọ́ ni, ó dẹ̀ tọwọ́ bọ òbò obìnrin yẹn fàì, ó dẹ̀ sí báyìí fòì, lédi yẹn dẹ̀ sùn lọ. So ẹni sùúrù, ṣé dàásípàmù wà nínú òbò ni? Ẹni sùúrù kàbẹ́ nìkan lè bá rìsàṣẹ fún ẹ̀yin obìnrin tẹ́ wà níbí, gbogbo yẹn bá mi bá rìsàṣẹ bóyá kíní yẹn bóyá máa ń ṣẹlẹ̀. Kéèyàn tọwọ́ bọ̀ bò èèyàn, kó dẹ̀ fi bọ̀rọ̀ lójú báyìí kẹ́ni ẹ̀ dẹ̀ sùn lọ. Ṣé in medical way so possible ni? I don't understand. Mo ro kíní yẹn délé lọ́jọ́ yẹn ni, kí ló ń ṣẹlẹ̀ níbí? So there is power. Níbi tí power wà. Bọ̀ ṣé wọ́n ráyà ti wádìí? Ṣé wọ́n ráyà ti jáde? Ò ráyè. Àwa tí Ọlọ́run wá fún ṣe, ẹ máa ké wa kú iṣẹ́, ẹ máa back up wa ní nǹkan tá a bá ń ṣe. Ẹ fowó help wa, help ìrìnàjò yẹn. Tí bá lówó ìsìn ìrìnàjò á ràn mí lọ́wọ́. Mo lè lọ ra mọ́tò Land Rover kí n máa fi rúùtù àwọn inú igbó yẹn kiri. Ìgbà míì mo lè rin máìlì 10 tí máa fẹsẹ̀ rìn kí tó débi tí mo ń lọ. Kàtí lọ bá ń tafẹ́ bá. Ẹjọ́ tó Ọlọ́run, ẹ̀yà aládùúrà, mi ò like àdúrà, please. I hate prayer a lot. When I tell you give me money, leave your prayer and give me money. Prayer ló kórí burúkú bá wa ní Nàìjíríà. Jíìpù tí mo ti gbé tọrẹ ti pẹ́ láti gbà ó. Prayer lọ́dọ̀ ti tèmi is nonsense, it's wasting of time. Action. Bíbélì sọ wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú, kò sọ wípé iṣẹ́ láìsí gbàgbọ́. Your action is your prayer. Tó bá jẹ́ pé o fún mi ní owó yẹn nísìsiyìí tí o gbàdúrà yẹn, àdúrà yẹn ti gbà already. Ilé tẹ́ fi kọ́, irúfẹ́ ilé tẹ́ fi kọ́, God will provide yẹn. Ẹ kàn sọ kọ́ paste account 30,431,258 First Bank. Kẹ́kàn tẹ́ sí, àdúrà mi ti gbà already. O need àti tún fẹ́nu sọ pé God will provide. Instead of us to be praying and be deceiving ourselves, man. Ara ọmọ ìyá, a ní kó gbé lọ sí hospital, ẹ jẹ́ ká fi ilẹ̀ Ọlọ́run gbàdúrà, ọmọ àkú dànù. Because a ti fi sí ẹ lọ́pọlọ, solution wà, ìwọ ni ò lọ. Ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú, ìgbàgbọ́ ẹ wá ṣiṣẹ́ tọ́, iṣẹ́ wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Ejò bù ẹ jẹ. Onígbàgbọ́ wípé Ọlọ́run ló lẹ̀mí ẹ. Wo gbúdọ̀ lọ ṣiṣẹ́ láti lọ gẹ̀ẹ́tì àporó ejò tó máa pa ọ̀rọ̀. Tó o bá ṣiṣẹ́ láti lọ gẹ̀ẹ́tì àporó ejò tó máa pa ọ̀rọ̀ ejò yẹn, wàá kú dànù. Wọ́n fún ẹ lọ́fà. Onígbàgbọ́ wípé Ọlọ́run máa sustain ẹ̀mí ẹ good. Wo gbúdọ̀ lọ wá bó ṣe máa yọ ọfà yẹn kó lára iṣẹ́ tó fẹ́ ṣe nìyẹn. O wá sọ wípé Ọlọ́run máa bá ẹ yọ. Onígbàgbọ́ pé Ọlọ́run ti provide oúnjẹ fún ẹ.
iṣẹ́ tiẹ̀ ní pé kó san ọwọ́ kó fọwọ́ ẹ bu òkèlè kó mú lọ sẹ́nu tí o bá wò lójú pé onígbàgbọ́ pé Ọlọ́run máa bọ́ ẹ ebi á lù ẹ pa wàá máa fojú wo oúnjẹ ńbẹ ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. ọba 700 naira cent jẹ́ kí n wò náà bóyá lóòótọ́ mi ò tí ì rí 700 naira ẹ̀ tó bá send 700 owó nìyà àìrà research card 500 naira àtúgbà change so gbogbo àwọn mentality orí ibùdó ti kó sí wa lórí yẹn ẹ lọ stop ẹ this is generation of King Solomon ẹ change mentality yín. Jésù fúnra ẹ̀ kò recognize àdúrà àwọn ọmọ ilé yẹn ló ẹsẹ̀ tí wípé kó gbàdúrà wípé Jésù kọ́ wa bá wa ṣe ń gbàdúrà ó ẹsẹ̀ wá sọ fún wọn wípé tó bá fẹ́ gba àdúrà ẹ̀ náà kò ní túmọ̀ tó pọ̀ ó yàtọ̀ sádùrà tẹ́ ń gbà nísìn ó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ni fún orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé ìfẹ́ tìrẹ ni ká máa ṣe ní ayé yìí bẹ́ẹ̀ ní ọ̀run fún wa ní oúnjẹ òòjọ́ tó Jésù ò fẹ́ kẹ́ ẹ sóríire already oúnjẹ òòjọ́ ló béèrè ní ojoojúmọ́ dárí gbèsè wa jì wá bí a ti ń dáríjì àwọn tó jẹ wá ní gbèsè má fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láéláé àmín ó tán. Olúwa o mo fẹ́ jẹun pèsè fún mi lénìí o Olúwa mo ní di jẹ́ẹ̀tì mo ní di Range Rover mo ní di Range Rover. Jésù ò béèrè yẹn ìgbà tí Jésù nídìí kẹ́tẹ́kẹ́tẹ́ kò gbàdúrà wípé Olúwa jọ̀ọ́ pèsè kẹ́tẹ́kẹ́tẹ́ fún mi ẹ lọ sí Létò ẹ ó sì bá ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so mọ́lẹ̀ bí ẹnikẹ́ni bá béèrè lọ́wọ́ yín wípé ta ló ní kẹ́ẹ̀tù ẹ sọ fún ẹni náà wípé Olúwa ní fi ṣe authority action kìí ṣàdúrà ló lọ gbé kẹ́tẹ́kẹ́tẹ́ wá action iṣẹ́ ni. ẹ jẹ́ kí Bíbélì tẹ́ǹkà kó yé yín. ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ábúráhámù nígbà tí Ábúráhámù mú Ísákì ọmọ rẹ̀ tó fẹ́ lọ fi rúbọ ọmọ ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé bàbá igi rèé iná rèé ọ̀dọ́ àgùntàn tá fẹ́ fi rúbọ dà ó ní Olúwa yóò pèsè kí ni Olúwa fẹ́ pèsè ìgbàgbọ́ ẹ̀ ní ọmọ ẹ̀ òun nìkan ẹbọ. ṣùgbọ́n Bíbélì sọ wípé Ọlọ́run kọ sí wípé Ábúráhámù ní báyìí mo mọ̀ pé onígbàgbọ́ nínú mi má ṣe pa ọmọ náà lára ká ní pé Ọlọ́run ò padà pèsè ẹran ọmọ ẹ̀ ló máa fi rúbọ Ábúráhámù ti mú ẹran ẹ̀ dání ìtumọ̀ ẹ̀ ni wípé o gbọ́dọ̀ káramọ́ ìgbésí ayé ẹ bí Ọlọ́run ò bá padà gbàdúrà ara is under maybe kò sure ẹlòmíì kò ní àdúrà ẹyọ kan kò nígbà tó máa fi jáde láyé o máa ṣẹrú kú prepare yourself. Èpè tí a ṣẹ́ fún Jákọ́bù Ísọ̀ ni wípé ẹ̀gbọ́n ni yóò máa ṣe ẹrú àbúrò ṣùgbọ́n Ísọ̀ sọ pé mi ò ní ṣe ẹrú ó káramọ́ iṣẹ́ ẹ̀ Bíbélì sọ wípé irínwó ọkùnrin ló máa ń sọ Ísọ̀. Face your job, leave prayer. Àwọn bàbá ńlá kú bàbá ẹ gbàdúrà kú ni. When you wake up in the morning, thanks your God. Ọba adẹ́dá ọba ṣẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o kò jí mi láyà tàlàáfíà ọpẹ́ ìyìn ògo ni forúkọ ẹ lókè ọ̀run amen.
lẹ́yìn tó ti ṣe yẹn tán lọ kára mọ́sẹ̀ oúnjẹ, o fẹ́ lówó, o fẹ́ ra mọ́tò, o fẹ́ kọ́lé. You are the one to create it. Nobody will create it for you. God will not do that for you. Don't deceive yourself. Ká ní pé Ọlọ́run ló ń pín oríire, ló ń pín owó ni. Àwọn SU ló máa lówó jù. Àwọn SU tí wọ́n ti jẹrà tó máa de fìlà mọ́ etí báyìí tí wọ́n ní lè fi orí tí orí wọn máa rùn tán. Wọ́n ní wọ búrà. Àwọn ẹ̀ ló máa lówó jù. Àwọn àfáà tó máa ń léwé láwà ní sórí torí wọ́n máa móoru tí orí wọn máa wá rí dèrè borí àlùjọ̀nú, àwọn ló máa lówó jù. Kí ló fà á tó wọ́n fi lówó? Wọ́n ń ṣe àṣà, wọ́n rò pé wọ́n ń sin Ọlọ́run. Wọ́n lọ gbé táyà Land Rover, wọ́n lọ gbé sínú Corolla. Rí pé mọ́tò yẹn máa rìn. That is the problem. Àwọn SEO yẹn rí wọ́n ṣe pa ògo mọ́ wọn lára. Wọn ò gbọ́dọ̀ lo earring, wọn ò gbọ́dọ̀ ṣerun. Àwa wó fìlà bo etí. Ọmọ 20 years àwa dàbí ọmọ 80 years. Ọmọ wọn sì di pákó lọ sí ṣọ́ọ̀ṣì máa wò wọn títí báyìí. Ìgbàgbọ́ náà rèé. Àfáà mi awégele orí bú mi mọ́ orí àárí kékeré tí ń rín bórèrè ẹrù rèé lójú ẹ̀ báyìí. Òun ṣe fún ta ni? Ọlọ́run, láì mọ̀ wípé àṣà ló ń gbéga. Bíbélì wa sọ wípé àwọn ènìyàn mi ń ṣègbé torí wọn ò ní ìmọ̀. Bí ọ̀gá iléeṣẹ́ mi bá dé táì orí bú sọ́rùn, ọwọ́ máa ṣe táìtáì láì mọ̀ wípé àpẹẹrẹ wípé ìyáláyà wọn máa padà pokùnso lọ́jọ́ iwájú ni wọ́n dè mọ́rùn. Lójú wọn báyìí wọ́n ti fáyìn pa, àwọn ló mọra mú jù, láì mọ̀ wípé àṣà àti ṣe àwọn òyìnbó ló ń gbéga. Wọ́n ń pe àṣà ní ẹ̀sìn. Kò sí nǹkan tó dáa wípé kéèyàn fúnra ẹ̀ wádìí nǹkan láyé. Mo ka Bíbélì from Genesis to Revelation. I read Al-Quran from Fatia to Ansin. Mi ò mọ èdè wọn yẹn ń pè pa púpọ̀ o. Mo ka ní Yorùbá. Mo ka odù Ifá. Ó yé mi. Mo ẹsẹ̀ wá rí wípé àwọn arábẹ́ politics ni wọ́n. Ìdí tí mo fi fóònì yẹn. Ó dáa kí bàbá mi gbá mi ju kí bàbá máa gbá mi lọ. Kò sóye tí mi lè fi ṣe ògùn bí mo ṣe wà yìí. Tí babaláwo bá gbá mi, àwọn ìran kò lè dá nìkan náwó yẹn. Àwọn ìran Yorùbá ẹ̀ máa gbà nínú owó yẹn lọ́wọ́ ẹ̀. A fẹ́ lọ ra ata lọ́jà, a fẹ́ lọ ra iyọ̀. Instead of kí wá fowó mi wọ mọ́tò, wọ aeroplane lọ sí Mẹ́kà, kí wá lọ máa sùn sábẹ́ bíríìjì. Wọ́n á máa tì mí. Ìgbé ta ló ní kẹ́ wá èèyàn lórí ibú. Ó pè mí kí lọ san 10 million fún babaláwo kó gbà mí, kó lọ fowó yẹn ra ata, kó lọ fi rí iyọ̀, jù pé kí fowó mi wọ mọ́tò lọ sí Jerusalem kó wá máa tì mí torí pé mo fẹ́ fọwọ́ kan òkúta. Bọ̀ kì í ṣe gbogbo wa làròjinlẹ̀ yìí yé, kò lè yé gbogbo wa, kì í ṣẹjọ́ wa. A ti pẹ́ nínú ìgbèkùn. Ọmọ tó ń ti kó lẹ́rú láti kókó. Nígbà tó máa bírò àwa yẹn, nígbà yẹn bíbélì náà máa gbé sí ibi orí wa kí àwọn ayé má bàa mú wa. Tó máa ka Psalm kíní kan lé wa láyà, Psalm 91, Psalm 23. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ ní pápákọ̀ tútù, ó tọ́ ọkàn mi lára. Olúwa gbógun táwọn tí gbógun tèmi, fìjà fún àwọn tí ń bá mi jà. Láti kókó ni, so easy ni. Nǹkan tó ti gbìn sí wa lórí láti kékeré. Ẹnìkan wá dé lọ́sàn-án gan ní nǹkan tí wọ́n sọ pé kò dá, kò easy. Àwọn máa bọ́ díẹ̀ ni. I am a Jehovah's Witnesses.
mi ò kì í ṣe Jehovah Witnesses kúẹ́kúẹ́ o. Mo ti di akéde, mo ti ṣèrìbọmi, mo ti ṣe aṣáájú ọ̀nà dédé. Kẹ́lẹ̀ mọ̀ pé mà ní mọ òtítọ́. I know reality. I know what is Bible. I read Bible a lot. I learn Bible a lot. Mo mọ òtítọ́. Mo bá àwọn tó mọ òtítọ́ dàgbà. Mo mọ nǹkan tó wà nínú Bíbélì. Nǹkan tó yọ mí kó nínú ìgbèkùn. Ọpẹ́lọpẹ́ wípé ìyá mi ló ń ṣẹlẹ́rìí Jèhófà. Bàbá mi kẹ̀ kò kí ń ṣẹlẹ́rìí Jèhófà. Torí pé ìyá mi ò gbé lọ́dọ̀ bàbá mi ni mo ṣe ṣẹlẹ́rìí Jèhófà. Ìgbà tágbà wá dé mo ní mo lọ sílé bàbá mi ni mo ti bá ṣọ́ọ̀ṣì nílé. Kí ni mo fẹ́ lọ sí? Kí ni mo fẹ́ lọ sí Mẹ́kà? Okay? Mo tó wá wọnú ṣọ́ọ̀ṣì lọ. Wọ́n lọ ka Bíbélì mi. Matthew chapter 5. Onígbà tẹ́yin bá gbàdúrà má ta dàbí àwọn alágàbàǹgebè tí máa dúró gbàdúrà ní sínágọ́gù. Mo dẹ̀ rí pé ṣọ́ọ̀ṣì wa gàdá wá fẹ́ gbàdúrà. Ó yá ẹ dìde ẹ sọ wípé gbogbo àwọn ogun sógun àjẹ́ ó yá kọ́lọ́ bẹ̀ sí ń pa wọ́n ẹ pariwo tó. Ọlọ́run wo ló ń sọ̀rọ̀ ní Bíbélì? Ọlọ́run wo làwọn eléyìí ń sìn ní ṣọ́ọ̀ṣì? Ẹ mọ nǹkan tó fà á tí gbogbo yóò fi get answer. Ìdí ni wípé ẹ ń lọ ṣọ́ọ̀ṣì torí nǹkan tí pásítọ̀ ń sọ. Ẹ̀yin fúnra yín ẹ̀ ṣèwádìí kan tí ẹ lọ ń ṣe. Tí o bá ṣèwádìí kan tí o lọ ń ṣe, wàá rí wípé bíà pálọ̀ kì í ṣẹgbẹ́ ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí. Kéèyàn lọ sí bíà pálọ̀ ó dájú kéèyàn lọ ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí lọ. Wàláì. Because nǹkan tí ó ń ṣe nínú nǹkan tó wà ní Bíbélì tí wọ́n kà fún alàgbà ọ̀sẹ̀ ní ṣọ́ọ̀ṣì nǹkan bó ṣe máa rówó lòun ṣe. Gbogbo dọ́tírì tó ń yà fún yín pátá, owó igbá, owó àwo, owó ìkòkò bàbá ìsásùn, ibi táwọn máa ti jẹ làwọn ń wá. A ò ní nǹkan tí wọ́n ń ṣe kò dáa. Ọtí nǹkan tó ń ṣe kò bá ìlànà tó wà ní Bíbélì mu. Kò bá mọ́. Ìyẹn tó bá lè ka Bíbélì ẹ o. Kò yí kí sèmi ló máa kà fún ẹ o. Wọ́n ló fún ẹ ló máa lọ wá. Gbogbo nǹkan táwọn mùsùlùmí ń ṣe yìí tó ń pa èèyàn yìí. Ó wà nínú Bíbélì náà pé kó máa pa èèyàn. Ṣùgbọ́n àwọn Kristẹni fọpọlọ sí tiwọn. Gbogbo nǹkan tó wà nínú Àlùkùránì pátá wípé kó máa pa àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ yẹn ó wà nínú Bíbélì náà. But àwọn Kristẹni lo ọpọlọ sí tiwọn. Ìpààyàn tó wà ní Bíbélì gan pọ̀ ju ti Mùsùlùmí. Ó pọ̀ ju eléyìí tó wà nínú